Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́. Àdúrà wo gbà ní Ọlọ́run bá wa. Èní ni ọjọ́ 4 oṣù kọkànlá ọdún. Ọlọ́run Elédùmarè kò ní fi wálẹ̀. Àdúrà wo gbà ní Ọlọ́run bá wa. Ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ bá mi ti àtẹ̀ránṣẹ́ yìí kó kan president wa lára. Kó kan gómìnà wa lára. Lórí ọ̀rọ̀ Lizzy Anjorin. Kó má pa ọmọ mi lọ́wọ́. Kó má fẹjọ́ sí ọmọ léṣe fún mi. Nítorí wípé ọmọ mi ò ṣẹ̀ o. Òyìnbó China àwọn náà ń ṣe jewelry wọlé. Àwọn ohun tó ń ṣẹlẹ̀. Àwọn wá dúró nítorí wípé ó ń polówó bá wọn ṣe advertisement dáadáa. Àwọn náà ń ṣe ọjà oríṣiríṣi fún. Mọ́nímọ́ọ̀sì ò ní ilé iṣẹ́ tó ti ń rọ góòlù ní Nàìjíríà tó ti ń rọ góòlù padà sí kíní. Kó ń rí kó fi polówó ni. Ṣùgbọ́n ẹjọ́ yìí ti pọ̀ jù. Àròyé yìí ti pọ̀ jù. Lizzy Anjorin kò jẹ́ ká nísinmi. Tẹpẹtẹpẹ tí gbogbo ẹ̀. Mi ò sì fẹ́ kí n kọsẹ̀ níwájú ọba tó ní mi tó lè ṣe tó ṣe. Tó lágbára lórí àti ṣe torí pé ẹnu mi yìí mo fi ń tún tọmọ aráyé ṣe ni mi ní fi bá tọmọ aráyé jẹ́. Ó ti mú mi láti pé kí n gbégbèsẹ̀ lákọ̀ọ́kọ́ nígbà tí mo bẹ̀ẹ́ tó tún wá padà ṣépè tẹ́mi gan bọ́ sórí afẹ́fẹ́ tínú bí mi. Ṣùgbọ́n ẹni tó bá ní ẹbí gidi nílé àtẹ̀bí ọkọ àti àwọn olólùfẹ́ mi ni alájà kí lẹ ṣèyí fún ẹ ti ju gbogbo eléyìí lọ ẹ filẹ̀ a sì filẹ̀ a sì gbẹ́jọ́ ẹ̀ lọ bá jọba láti pé kán bá ń gba orúkọ ọmọ mi kúrò lẹ́nu ẹ̀ kó ṣe tiẹ̀ kí kálukú ṣe tiẹ̀ afẹ́ kíjọba bá wa bí Lizzy léèrè pé ǹjẹ́ òfin kan ń bẹ tó ní tẹ̀yìn kan bá ń wọ góòlù ẹnìkan ò gbọ́dọ̀ ṣerú rẹ̀ ṣùgbọ́n gbogbo gbìyànjú wa pàbó ló já sí nígbà tá a lọ fẹjọ́ Lizzy Anjorin sìn ní Alágbọ̀n ọ̀gá tá a bá ń bẹ̀ ó tiẹ̀ ká wọn lára wọn sọ̀rọ̀ ọmọ púpọ̀ nítorí pé gbogbo gbà náà gbogbo wàhálà yẹn ó jẹ́ kó ti ọmọ mi díẹ̀ Ọlọ́run kan ṣàánú wa rí pé ẹni tí ì fa wàhálà tí wọ́n mú wàhálà tó wá jẹ́ pé ní gbogbo ìgbà àwa sì mọ̀ pé pèrè ò lè ṣe nǹkan kan nínú ara wa àwa fi ọ̀rọ̀ Lizzy wé ọ̀rọ̀ ẹni tí ò mọ̀ ti sọ nítorí pé téèyàn bá rẹ́ni tí ò mọ̀ tó bá ń bá a sọ̀rọ̀ ó pàdánù ọ̀rọ̀ ni ìyẹn la fi wá fi sílẹ̀ àwa lọ sálàgbọ̀n yìí àfojú kan Lizzy kò yọjú o wọ́n sọ fún wa níbẹ̀ pé lọ́ọ̀yà rẹ̀ ti wá lọ́ọ̀yà ní kò sí ilé ó máa wá lọ́sẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ méjì yẹn Lizzy ń ṣe prógáàmù gbogbo gbà tó jẹ́ pé èyí tó tún fi bú wa nínú ọ̀sẹ̀ méjì yẹn ó ń bẹ ṣùgbọ́n a gbọ́ tó ránṣẹ́ wípé ní Nàìjíríà ibi tó mọ̀yàn dé ẹnìkan ò lè gbéhùn ẹnìkan àwọn èèyàn sì sọ fún wa wípé wọn à lè gbé Lizzy lóòótọ́ ṣùgbọ́n tí mo ṣe ní kó kan president lára ni wípé ṣé wọ́n jọ ń ṣèjọba ni sọ́ọ̀n àti gómìnà Èkó ṣé wọ́n jọ ń ṣèjọba ni Lizzy ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì ń da ìlú rú ṣùgbọ́n kó má bàa sọ ẹ̀mí ara ẹ̀ nù kẹ́ wá lẹ́nìkan ló sọ ẹ̀mí rẹ̀ nù kẹ́ má bàa kẹjọ́ tí kì í ṣe tiwa lé wa láyà lèmi ṣe ń pariwo fún gbogbo àgbáyé pé gbogbo ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ ẹ̀ ran mẹ̀kúnnù lọ́wọ́ tẹ́ ẹ̀ ń dá sọ̀rọ̀ mẹ̀kúnnù ẹ ṣàánú ẹ bá wa dìde sí ọ̀rọ̀ Lizzy kó lọ mú àwọn òyìnbó China kó lọ pè wọ́n lẹ́jọ́ èmi ò bímọ púpọ̀ o mi ò sì fẹ́ kó pa mí lọ́mọ mi ì sì fẹ́ kí ikú tí ń wá káàkiri tó wò wípé tó ń bá fa wàhálà mi fẹ́ kẹ́mi èèyàn tọwọ́ èmi bọ̀ mi ò ní ẹran lẹ́wọ̀n ṣùgbọ́n ẹbí mi sọ fún pé ọmọ ti tèmi mo ní lọ́lá àásì àtàyọ̀ká ọmọ Sàlámì ayálímì nǹkan kò gbọdọ̀ sí ẹgbàá mi ẹ ràn mí lọ́wọ́ mi lẹ́nìkan téèyàn bá dẹ̀ lẹ́nìkan ó máa ń ké pe àwọn orílẹ̀-èdè rẹ̀ ní pé ẹ ṣe ìrànlọ́wọ́ fún mi ẹ ṣe ìrànlọ́wọ́ fún mi Lizzy ti ní alágbára ní òun nínú ìlú yìí kò sẹ́ni tó lè mú òun nítorí wípé gbogbo ẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lòun mọ̀ sọ́wọ́ jọgàtí ò jọgàtí amúyàn lọ sí police station àfojú kan ṣùgbọ́n tó bá jẹ́ pé mẹ̀kúnnù ní Lizzy lọ pé wọ́n á tì í mọ́lé Lizzy òṣùrùjọ́ kan ní police station ó sì tún ń bú wa tẹ́rì fi wà ńlẹ̀ ẹ dákun ẹ bá mi ti ọ̀rọ̀ mi kó kun nílé la kó kun ara òkú lára wípé mo sọ wípé gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí lọ́wọ́ Lizzy ẹ bá mi sọ fún mi pé ọmọ tèmi kéré o kó fọmọ mi lẹ̀ o kọ́lọ́ Elédùmarè ọba tí mo dúró tì ọba tí kì í dojú tì ni ọba tí máa ń ṣàánú ẹni ògbìjà kẹrù òbò níjà mo mọ̀ pé tí ń gbìjà torí tí ò bá gbìjà Lizzy ò ní pariwo ara rẹ̀ pé mo ní lọ́lá gbé lọ sí kóòtù nígbà táwa gbé lọ kóòtù tí kò yọjú àwa ti wò pọ̀lẹ̀ làwa àwa ti rọra jókòó ara wa ṣùgbọ́n fúnra ara rẹ̀ náà ló tún fẹnu kéde fáyé mo wá jí láàárọ̀ yìí ni mo rí nínú ìròyìn kan tí ń sọ wípé wọ́n sọ wípé àwọn wo bí tẹ́jọ́
Lizzy àti Mọ́nímọ́sì tó máa jáde sí. Lizzy ń fẹ́ ká hùwà tá a fi jẹ̀bi àwa ò sì ní jẹ̀bi torí ilé ọlọ́gbọ́n láti wá kọ́ba tó ní wá kó mọ̀ fi wálẹ̀. President Tinubu ẹ̀ ní ṣìṣe o ìdààmú ò ní bá yín o ọba tí ń tò yóò bá yín tò ẹ gbà mí ẹ rà mí o bọ́bẹ̀ gómìnà Sanwó-Olú ẹ dákun ẹ gbà mí bípò ọlọ́pàá ò bá ká Lizzy láti gbé láti bá wa kìlọ̀ nínú ọ̀rọ̀ kó fọmọ mi lọ́rùn lẹ̀ mo mọ̀ pé pàtí yín ó kà ẹ dákun ẹ ṣàánú mi mo fọlọ́ ń bẹ̀ yín ọba tó nílẹ̀ ọba tó lókè ọba tó lóhun gbogbo ọba tí máa ń gbìjẹ̀dá kó gbìjà wa dà èmi Lizzy ò lè jẹ́ kí n sì sí tọ́lá náà bí Muhammad Rasulullah wọ́n sọ pé nínú wáàsí tá à ń gbọ́ lẹ́nu àwọn àfáà wa ẹni tí máa ń lẹ òkò mọ́ nígbà tí òrí ń ta ó lọ bèèrè rẹ̀ pé alákùnrin tí máa ń lẹ́kọ̀ọ́ mọ́ wa àárí wọ́n wá sọ pé oore onítìnú lé ni ó sì lọ wò ó nígbà tó ṣàdúrà fún onítìnú náà wá di mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ èmi rò wípé tèmi bá bẹ Lizzy tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa sì sí Ọlọ́run lára tara rẹ̀ ni ṣùgbọ́n mi ì rí nǹkan kan ṣe nínú ara ẹ̀bẹ̀ tèmi bẹ̀yìn bó bá jẹ́ pé ó lágbára tí ò ṣe é rán lẹ́wọ̀n mi ní dandan kẹ́ rán lẹ́wọ̀n ẹ bá mi sọ fún un tó bá fẹ́ pẹjọ́ lórí pé wọ́n ń ṣe góòlù kó lọ bá òyìnbó Ṣáínà kó lọ sọ fún wọn wípé ẹ má ṣe ọjà yìí wọlé mọ́ ọmọ mi ra ọjà ó gba ọjà wọlé ni ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin lọ́ọ̀yà tẹ máa ń ẹni tí ò lówó lọ́wọ́ tẹ máa ń ṣàánú rẹ̀ tó fi jẹ́ pé bẹ́jọ́ ti dé ẹ má dà mí dà ẹ ṣàánú mi mo bẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ẹ̀gbin àti ìwọ̀sí tí Lizzy ń kó bá wa ó ti pọ̀ jù àwa yìí sí oníyànmọ̀yànmọ̀ bíi títí ẹ̀ ilé tó dáa láti wá ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ burúkú ò ní tẹnu yín jáde gbogbo ìwọ tó ń gbọ́ mi ò ní kan wàhálà o ṣùgbọ́n gbogbo ẹ tí ó náà pàṣán tó fi délẹ̀ lérí rẹ̀ Ọlọ́run ó lọ mú pàṣán náà lé lọ́wọ́ torí pọ́lọ̀ ló mú pàṣán tiwa lérí sí lọ́wọ́ tó ní kó mọ̀nà wá tó wá fi wá hàn sáyé tọ́lọ̀ fi ń ṣàánú wa Ọlọ́run ó bá ṣàánú tiẹ̀ náà àdúrà gbà Lizzy ọ̀daràn o kò lọ sálàgbà ò bó bá lọ lẹ́yìn tiwa ló lọ àwọn òfojú kan Lizzy fúnra rẹ̀ náà ló sì pariwo rẹ̀ fàyè gbogbo ẹjọ́ tó bá yẹ kọ́lọ̀ ń bá ń da gbogbo ẹjọ́ tó bá yẹ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun ọmọ yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ni ẹ má jẹ́ kó fowó rẹ̀ sówó ẹjọ́ ẹ má jẹ́ kó fowó rẹ̀ sówó wàhálà. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí ìyá Mọ́nímọ́sì tí ó wá sọ nínú fídíò yìí ẹ ti gbọ́ bí ó ṣe ké pàjáre síta lórí nǹkan tí Lizzy Anjorin tí ó ń ṣe fún ọmọ rẹ̀. ẹ bá ń bẹ Lizzy. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.